Igboho nígbà tó kọ́ lọ gba ẹ̀gbọ́n ẹ̀ lẹ̀ bí wọ́n ṣe gbẹ́gbọ́n ẹ̀ rè tó wà láti Germany ó ti dáko kó ti lọ rẹpẹtẹ ẹlẹ́fẹ́ gbára sọ̀mọ̀ ẹ̀gbà ẹ̀jẹ̀ tó wá pa dẹni irú yẹn pọ̀ lè fi compare ilé tó ṣẹlẹ̀ yìí náà so àtọ́gbà ẹ̀gbọ́n èèyàn ṣé ó tún need approval so bọ̀tẹ́ eléyìí sọ máa tún sọ wọ́n lè ní ẹgbà tó Tinubu ti gbówó fún àwọn tó kọjọ wọ̀nyí wọn gba sálárì bọ̀ wọ́n náà fẹ́ ṣe fún orílẹ̀-èdè bàbá wọn lẹ́nu ọmọ ìyá wọn náà gbé so ìbá dáká má jẹ́ kí náà yẹn kú mọ́ wọn lára kan jẹ́ kí wọ́n kan ṣe so by 29 on my phone order waiting my free state police will be announced state police will be free kò sí vacant ní Aso Rock tí Igboho ní ìdúró lọ́wọ́ ẹ̀nà nǹkan tó lọ́n ti ṣe fún láyé bí ó ṣe rí ẹ̀mí ẹ̀mú yọ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn nǹkan tó fẹ́ ṣe láyé pọ̀ òun náà ló dẹ̀ sì máa ṣe lórí gbogbo state police Yorùbá land so kàn fún wọn láyé ní Ìdànrè tó bá jẹ́ Ìdànrè ní kíní ti ṣẹlẹ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti dọ́gbọ́n àti pé igbó mọ́ wọn lára àwọn fúnra ló máa síwò jáde bẹ́ẹ̀ tó wà then gbogbo kíní wọ̀nyí náà wọ́n ti rẹ́ẹ̀dì yìí sí o Àgbẹ̀kọ̀yà náà ti dìde o Àmọ̀tẹ́kùn ti dìde o àwọn náà ní security ní nọ́ọ̀tì náà tán fi bára wọn jà lágbára wọn tipẹ́tipẹ́ Ìgbòho ní Ìdòwò anybody tó bá ń pariwo Ìgbòho ní Ìdòwò irọ́ ara ń kan wọn níbi tán wà ẹni tó tó bá tún yá ń sìn wọ́n ní ẹ lọ́mú ó tẹ̀jọba lójú tó pé Yorùbá ló wà ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ nìràwó ó yẹ ọmọ tó ń sunkún ó dẹ̀ yẹ ètò wọn lè ti sí wàhálà mọ́ àsìkò tẹ́lẹ̀ dé àsìkò tó lágbára ni pápá látàrí ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti kó àwọn ọmọ kéèké this is the 10th day nínú ìlànà ti pa ẹni tó jẹ́ tíṣà wọn olùkọ́ wọn bẹ́ orí ẹ̀ ni òun tá à ń gbọ́ ni pé ẹni tó bẹ́ orí ẹ̀yìn wọn pàpà wọ́n ní kò lọ́mọ ṣùgbọ́n ó ní ìyá ó ní bàbá eré ìrìn Sunday Igboho rí tó fi ní òun ti láwọn ọmọ ogun tó ń ti kójọ o kí ìjọba kàn tiẹ̀ ní pé ó yá máa lọ òun á lè ṣẹ́gun wọn ṣùgbọ́n lórí social media oríṣiríṣi àwọn èèyàn sọ ní à nígbà tó lọ sí gbọ̀ngàn ta ló ké sí ta ló sọ fún tó wàá fẹ́ lọ kó lọ pé èyí tó ń sọ yìí ò fẹ́ fi gbowó ni to you sir as a man of God àti yọ̀ ń bọ̀rọ̀ ìbò òpẹ́ náà ojú rẹ̀ fi wo ìṣẹ̀lẹ̀ yìí mẹ́sàgì rẹ̀ ní fún Tinubu èyí tí Ìgbòho sì sọ náà kí lè fẹ́ sọ lórí ẹ̀sà. Thank you very much. ṣe rí àwa èèyàn ó sọ nínú ìwé Isaiah 59 1-10 ó ní etí Olúwa ò di láti gbọ́ àròyé wa dẹnu ojú ẹ̀ ò lè fọ́ láti rẹ́ni tó ń fẹ́ jí gbé ilé ló fi yé wa wípé kò sí ìfẹ́ mọ́ ní Nàìjíríà kì í ṣọ̀rọ̀ ti Tinubu kì í ṣọ̀rọ̀ Ìgbòho kò sí ìfẹ́ mọ́ then ẹ̀mí èèyàn kò jọ wá lójúmọ́ bóyá ìyà ló jẹ wá débẹ̀ o àbí èṣù kan ṣe pé ẹ̀mí mímọ́ Ọlọ́run wà ẹ̀mí mímọ́ tèṣù náà wà àbí kò yẹ so then nípa jíjíyàn pé when you look at the book of 1 Samuel 30 onígbà tí wọ́n wọnú ilé Dáfídì wọ́n kó gbogbo ẹrù tó ní àtàwọn ọmọ ẹ̀ wọ́n jí wọn kó lọ nígbà tí kíní yìí bẹ̀rẹ̀ láyé ọjọ́ yẹn bíire tó ẹ́ kí wọ́n ti pa Evans tó bá mọ àwọn Fúlàní yìí sí wọ́n ní ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ ṣebí Ìgbò ló bẹ̀rẹ̀ tó gbowó ńláńlá ìtáìmù tàwọn rèé so èyí ọ̀kan lẹ́kí làwọn gọ́ọ̀nà wọ̀nyẹn dúró fún tí wọ́n sign pé wọ́n pa àwọn Evans so if that could even stand as a deterrent to others everybody will sit tight wọ́n time tí wọ́n so àwọn yẹnu sì mọ́ àwọn òpó náà káàkiri tí fóònù bá bọ́ọ̀lẹ̀ lóṣòdì wọn mà ní mùgbà míì tí wọ́n pẹ́ tó bá ti mú ẹ because wọ́n lè tó ṣẹlẹ̀ yìí ń sìn
ó ti show pé he has a political undertone. Nǹkan tó ń dẹ̀ fẹ́ ṣe kò lè work torí nǹkan tó ń fi lé Goodluck Jonathan lọ nìyẹn. bẹ́ẹ̀ni. àbí kò yẹ. àpòyísà. nǹkan tó ń fi lé lọ ní time yẹn Chibok girl then those Chibok girl then inú ilé kan náà kó wọn sí ní government quarters nínú ẹ̀ náà ni the other lady tó ń bẹ̀rẹ̀ sí mú fẹ́ káàkiri tó ń ṣe gbogbo ẹ̀ tí ó wà nú anytime you get what I'm saying so but the bottom line is that níbo ni ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run lọ lórílẹ̀-èdè yìí lẹ́tà ló dẹ̀ kọ́ sí gbogbo kiri nísìnyí àṣẹ mọ̀ làwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí pariwo nǹkan tí a ti sọ ti pẹ́ mo ti pariwo ní aláwùsá tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣìnú ń bẹ̀ tí kírísítẹ́nì bá fẹ́ ṣìnú àwẹ̀ wọ́n á ọ̀dà búrẹ́dì kíkan fáwọn owó kankan ò ní jáde nínú aláwùsá o no àwọn owó rádaràda mo máa pélé wà lọ́wọ́ lẹ́tọ́ bá jẹ́ àwọn muslim ló ṣìnú rodo àpọ̀ iná àwà everything àwà dẹ́wọ́n mi pé kírísítẹ́nì ò ráyé wá méjèèjì yẹn pàápàá òfo ló wà ń di méjèèjì muslim is fake christian is fake brotherly hold brother to be our brother's keeper the main important thing nígbà táwọn òyìnbó yìí máa dé wọ́n bá unity in fullness when you look at 1 Corinthians 13:1-5 he said it ó ní kéèyàn lè sọ gbogbo èrè òyìnbó ayé tí ò bá ti ní ìfẹ́ olódàbí Kimberley olóhùn gòrò tó ṣe kíni ẹwọ́n bí dájọ́ ó dà pé Nàìjíríà sick ní sáà Nàìjíríà ti expire kí Tinubu tó dé àbíkò yẹ but nsìn Tinubu ṣe ń wá rẹ́kẹ̀jì Nàìjíríà káàkiri láti ṣíìpù tó fọ́ òun kò mọ́ra but kò sí kan tó lè sọ fún amọ̀kòkò ó dìgbà tó bá amọ̀kòkò yẹn tó gbé lẹ̀ tán we heard about Martin Luther the King. Then we heard about the other man in America, George Washington, and all these people. We heard about Obama. Who is Obama? The first black president in America. Tinubu the Lord brought him there to come and rebuild another foundation for the country. Wọ́n bá kó èèyàn láti bí ìlọ́wọ́ gbogbo ẹ̀ máa end before 1st of June. This year? Yes. Wàhálà yìí wà lọ́dọ̀ ẹgbẹ́ tó kù. Onínú ẹ̀. When he was even saying that Nigeria did not write for state police. Nígbà tó ń join the police kí ni èjì ẹ̀? We write for state police. Àwọn ọlọ́pàá tó ń kọ́ fún Nigeria ti kéré jù. Àbíkò yẹ ń sìn. Ní hierarchy lẹ́ni tó ṣe ń balance yìí. Àwọn Fúlàní pọ̀ ní police, air force, everything. Torí àwọn Fúlàní tó ń bí sí ìdí àràbà tẹ́wí tó bá máa join ní force èkó náà máa lò so tó bá dẹ̀ máa gbé wọn wá sẹ́kọ̀ọ́ so tó bá ní Fúlàní kankan àfi Fúlàní Haúsá kan tó ṣe anything tó bá mú dé police station ní ìdí àràbà tó mú dé police station lágége àti everything so bó ṣe ń wọlé ló ń gbẹ̀dì kejì jáde so àti wà lórí yẹn tipẹ́tipẹ́ nǹkan tó rọ̀ kì í pọ̀ sá o wọ́n jíyàn pé wọ́n ṣe kiri náà nìkan láti padà sórí ẹ̀yìn ni ó pẹ́ tí wrong so wà Nàìjíríà Nàìjíríà ti rọ́ọ̀tì Nàìjíríà lẹ́nìkan ti máa lọ sọ́lá Haúsá tó máa padà àlọ́ federal capital adétẹ́lẹ̀ dáhùn Goodluck Jonathan Alice Madueke adé ní àwọn táìmù ìbòrí adé everybody adédé pẹ̀lú jíìp wọ́n ní ìjọba ti fún lé ní Ìkòyí ìjọba dé iṣẹ́ ìwò ló ń ṣe kò sí foundation so tó bá ti celebrate medrocracy that is stupidity lẹ́yìn kò sí pàdé onígbà wọ́n ní àpọ́nlé ló máa ń ba oyún àlè jẹ́. Àpọ́nlé. àwọn ló ba oyún àlè jẹ́ sá. so question tó bí jẹ́ kí n dá ẹ lò. Ó yá. Ìgbòho nígbà tó kọ́ lọ gba ẹ̀gbọ́n ẹ lẹ̀ bí wọ́n ṣe gbẹ̀gbọ́n ẹ̀ rè tó wà láti Germany ó ti dáko kó ti lọ rẹpẹtẹ ẹlẹ́fẹ́ gbára sọ̀mọ̀ ẹ̀gbá ẹ̀jẹ̀ tó wá pa dẹni irú yẹn wọn lè fi compare ilé tó ṣẹlẹ̀ yìí náà so àtọ́gbà ẹ̀gbọ́n èèyàn ṣé ó tún need approval so bọ̀tẹ́ eléyìí sọ máa tún sọ wọ́n lè ní ẹgbà tó Tinubu ti gbówó fún
àwọn tó kójọ wọ̀nyí wọn gba sálárì bọ̀ wọ́n náà fẹ́ ṣe fún orílẹ̀-èdè bàbá wọn lẹ́nu ọmọ ìyá wọn náà gbé so ìbá dáká má jẹ́ kí náà yẹn kú mọ́ wọn lára kan jẹ́ kan ṣe so by 29 on my phone order waiting my free state police will be announced state police will be free so gbogbo àwọn tó rí lábẹ́ bíríìjì wọ̀nyí a sì máa rehabilitate wọn kì í ṣe ọmọ ètò lọ sí Cairo ló fẹ́ ṣe state police kì í ṣe ọmọ ojú tó lè ló fẹ́ ṣe state police àwọn tó tí òrìṣẹ́ tó wà níbi ilé ilẹ̀ tó ń ṣàlẹ̀ scavenger gbogbo wọ̀nyí náà la máa rehabilitate pẹ̀lú owó gidi and they will do fine tó ń bá náà pààyàn wọn ọjọ́ tó ń gba briefcase báàgì Ọbásanjọ́ ṣe burú tó àwọn olè gba báàgì náà so wọ́n láti fáwọn èèyàn lówó wọn tọwọ́ títí báàgì fi padà sí lọ́wọ́ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ náà gbó lọ́wọ́ Tinubu dẹ́ni tó bá tẹ̀ tó wá wò ransom táwọn pípọ̀ yẹn fẹ́ gbà wọ́n fún wọn kí wọ́n save life owó tó ẹ̀ ní. ṣùgbọ́n àwọn kọ́sọ̀ pé wọ́n máa ń fún wọn fi encourage others láti máa ṣe ni. ṣe bí tó ṣe sórí nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run má jẹ́ kí ibi bá wa ó ní ẹni ìjà ọba ó ń pèrè lọ́pọ̀ yìí olóhùn kọ́ ọgbọ́n tó rí íńtánẹ́ẹ̀tì tó sọ̀sọ́kúsọ àwọn tó kọ́ síbẹ̀ sára ni wọ́n rí bá àwọn èèyàn ṣíra rẹ̀ ṣé yóò kí ní irú ayé wò náà wá ta ni wọ́n ṣe ní bọ́dì náà bọ́ tó ti ṣẹlẹ̀ ní Kenya ó ti ṣẹlẹ̀ ní Libya ó ti ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ó ti ṣẹlẹ̀ ní tomano swap ní Isaac Israel Tehran Tel Aviv tí wàhálà bá ti ṣẹlẹ̀ so àwa gbogbo ilé tó ṣẹlẹ̀ yìí sí à ń develop ni o a máa gbọ́ pé táìmù kan once upon a time there was a time that wọ́n àgbórí ìwé tí Gowon gbé jáde yẹn sí ó sọ stupidity àwọn Ìgbò ń bẹ̀ nǹkan tó yẹ ká jòkó sórí tébù ká yanjú tí wọ́n dẹ̀ ní dandan gbọ́dọ̀ jà kí la mú jáde ní sínú wọ̀ denmark nìkan wà ní Festac mi ò mọ̀ pé ilẹ̀ Yorùbá yìí náà ti bí wọn ló ti dàgbà he's a great man he's a doctor he's an able man ó ní Yorùbá dẹ̀ dá àti bá live o ó ní but that was what he said nígbà tí wọ́n declare pé Obi win ní Èkó ó lọ́dà pípẹ́ ayé àwọn Ìgbò ti fẹ́ jóná ẹ wá sílẹ̀ wọn nílẹ̀ ẹ bá wọn develop lẹ́wọ̀n káàkiri gbogbo àgbèríko ìlú tí yín ò ṣe lọ pẹ̀lú yẹ̀pẹ̀ pupa àti àgbàrá àti everything ẹ wá ń sọ pé Lagos is no man's land níbo lẹ ti ṣerú ilé níbo náà ti ṣerú ẹ pé ọjọ́ tí Yorùbá bá dìde sí wọn bóun láwọn mọ̀ ọ̀hún fún Yorùbá ò ní báyọ̀jà ní high street Yorùbá máa báyọ̀jà ní court adẹ̀gbé ẹ̀jú púpọ̀ Ìgbò máa yàdá wọ́n máa yọ̀bẹ wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa gbé mọ́ kiri wọ́n ṣe pé káàkiri village wọn lọ àìní fọkànbalẹ̀ àìní tẹríba àìní bẹ̀rù àìbọ̀wọ̀ fágbà ló jẹ́ kí òjijì ja ogun mìíràn nígbà yẹn lọ́hùn yẹ kó jà rárá mélòó lọmọ bàbá ẹ̀ tó recruit dẹ́ni ìjà tó dẹ̀ wáyé àìfọwọ́ fágbà àìlè ní sùúrù ló kó wàhálà ìbá wa Nigeria was built on a what? On a fraudulent axis. Ìkọ̀ntọ́ ibi tó kọ́ Nàìjíríà lé kí n ṣe bí tó dáa àdìbò tán. Ìbò yìí ò gbé pátì mẹ́tẹ̀ẹ̀ta wọlé, kò gbé Hausa wọlé, kò gbé Ìgbò wọlé, kò gbé Yorùbá wọlé. Ẹ jẹ́ ká lọ ká ṣe consensus tàbí ìwọ́de dìde láàrin òru music. Ó ń ta pépà ẹ̀jẹ̀jẹ̀, ó ń kọ òròyìn ẹ̀jẹ̀jẹ̀ ní Ghana náà lọ́mọ wa. Kò tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Tẹ́bà wo rulings ẹ̀ ń sè about 40-something years Hausa ti rule. Then Igbo náà tún lọ́dún tẹ̀lé Goodluck Igbo ni Ọbásanjọ́ Igbo ni then Zik Igbo ni then wọ́n àwọn ètò rúlù kọjá Yorùbá dà agbáwó lọ́wọ́ nítorí ọ̀rọ̀ àti rúlù yìí ẹ̀pà Akíntọ́lá ẹ̀pà Bọ́lá Ìgè ẹ̀pà Bọ́lá Ìgè ẹ̀pà Afọlábí ẹ̀pà gbogbo wọn ká má lè rọ́nà lọ ẹ̀ka àwọn tó tún pọ̀ sínú plane léjìgbò Olúwa wà ní àpàpà lálùyọ wọn ró dáadáa kò sí vacant ní Aso Rock tí Ìgbòho ní Ìdòwú lọ́wọ́ ẹnìkan nǹkan tó lọ́n ti ṣe fún láyé bí ó ṣe rí ẹ̀mí ẹ̀múyọ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn nǹkan tó fẹ́ ṣe láyé pọ̀ òun náà ló dẹ̀ sì máa ṣe lórí gbogbo state police Yorùbá land o so wọ́n fún wọn láyé ní
Ìdànrè tó bá jẹ́ Ìdànrè ní kíní ti ṣẹlẹ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n ti dọ́gbọ́n àti pé igbó mọ́ wọn lára àwọn fúnra wọn ló máa síwò jáde bẹ́ẹ̀ tó wà then gbogbo kíní wọ̀nyí náà wọ́n ti rẹ́ẹ̀dì ń sìn o Àgbẹ̀kọ̀yà náà ti dìde o Àmọ̀tẹ́kùn ti dìde o àwọn náà ní security ní nọ́ọ̀tì náà tán fi bára wọn jà lágbára wọn tipẹ́tipẹ́. Ìgbòho nílò anybody tó bá ń pariwo Ìgbòho nílò irọ́ ara ń kan wọn níbi tán wà ẹni tó tó bá tún yá ń sìn wọ́n ní ẹ lọ́mú ó tẹ̀jọba lójú tó pé Yorùbá ló wà ẹ̀ẹ́dẹ́ẹ̀dẹ́ nìràwó ó yé ọmọ tó ń sunkún ó dẹ̀ yẹ ètò wọn lè ti sí wàhálà mọ́ mo ṣe bá sọ̀rọ̀ ní gẹ́tà àti ẹgbẹ́ cool down gẹ́gẹ́ bí mọ̀tẹ́mi sọ ọ́ àmà tó débi náà ní ó ṣe sùúrù ewé kan kò ní jábọ́ lára Yorùbá but anything from 29 things will change. Bàbá tí a then again tó wà lẹ́kọ̀ọ́ sá jọ̀mú báyìí ọlọ́pàá tó ń gáìdì gbogbo ọlọ́pàá tó wà lẹ́kọ̀ọ́ kò tó nǹkan tó yẹ kó gáìdì Ìkẹjà nìkan a kàn wà law abiding ní sáà o we are not fraudulent we are not bad. Lọ́wọ́ iye àwọn táwọn ọlọ́pàá tó ń sanwó fún ní London iye ọlọ́pàá tó ń sanwó fún ní America state police park police college police then mọ àwọn tó mọ̀ ńlá láwọn yẹn wọ́n ní security ọlọ́pàá tó náà wọ́n tún ní patrol tí wọ́n but ẹ̀dọ́ ló wà bẹ́ẹ̀ yín tó kàn sílẹ̀ fún ó sílẹ̀ fọlọ́ then just right ló wà bẹ́ẹ̀ wọ́n sílẹ̀ fọlọ́ ẹnì kọ́kàn lè bókù ló wà bẹ́ẹ̀ ọkọ̀ jẹ búrẹ́dì yàrá àwọn kan lè wọ́ bẹ̀ lọ́la tí wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn lójú oúnjẹ gbogbo ẹ̀ wọ́n gbé fọ́ọ̀tì wọn gbé lọ nobody did Nigeria ò fi wọ́n nípa security then by now gbàtí wọ́n sọ̀rọ̀ Tinubu time Ọbásanjọ́ náà ti fún security vote ibi náà ti ní ìdí ẹ̀rẹ́ ń sè wọ́n ti fowó ra jẹ́ẹ̀tì àwọn Dàpọ̀ Abọ́dà àwọn Ọ̀ṣọ́bà wọ́n gba security vote àwọn Amusu wọ́n gba security vote then Gbẹ́ngà Daniel wọ́n gba security vote sanwó gbogbo wọn ló gba káàkiri but security náà dà wọ́n ti kówó travel ó dàbí Ìkẹjà electric àti kìíní àwọn náà jẹ gbèsè tó ń jẹ gbèsè Tinubu ti tún san gbèsè tí ò jẹ ó ti san gbèsè wọn ló yáwó púpọ̀ yes ẹni tó yáwó ló máa sanwó padà ó yíyá òjò bàbá là. àwọn ẹ̀ sọ pé dípò tí ẹ̀sà jẹ́ kí n dáhùn question ẹ̀ tó ń bọ̀ sọ́nù eléyìí ò lè hold water. Tinubu will still be what Tinubu going to be. We are going to enjoy from July. Nǹkan ṣe bí wọ́n ti pẹ́ẹ̀gì nǹkan oko sí tó bá dé mákẹ́ẹ̀tì sí ó ti rọ́jú ju tẹ́lẹ̀ kó tó débẹ̀ létí lọ sókè lòun ti lọ sókè ó ti ń wálẹ̀ ń sí. Ṣé Tinubu ló tún wà ní ọjà Agége? Ṣé Tinubu ló wà ní ọjà Ìgbò? Ṣé Tinubu ló wà ní ọjà Ìjọra? Ṣé Tinubu ló wà ní ọjà Ìlàgódì Ìbàdàn? These are human beings. Ẹni tó fẹ́ ra mángò sórí dọ́là ti lọ sókè. Ẹ jọ sá, ṣé dọ́là la fi grow mango abakàn burú agbàgbé pé everything around our life is temporary. Ẹni tí wọn ò ju bọ́ọ̀mù sí tó sùn tí ò jí ikú ni ikú jẹ́. So Ìgbòho onídòwò sá o, Ìgbòho onídòwò, Ìgbòho ti lówó tẹ́lẹ̀. Ok, gbogbo àwọn tó wà ń lo ìbò ìṣèkìjì asset. Ṣé o máa ní Ìgbòho gọ̀ náà?